يا إلهي يا ربنا لا تأكلنا لمالك أسير Payment received in OPay. قل لنا مثل آدم لا تدعنا لمركزي مركزي أنت مركزي في حياتي لمركزي في رخائي وشدتي في مماتي لمركزي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله. اللهم صل وسلم على سيدنا محمد قد ضاقت حيلتنا أدركنا يا رسول الله. Aki Ọlọ́run atọrọ ìkẹ́gẹ́ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Now, kí má jẹ́ kí ọ̀rọ̀ máa gùn àbí máa yà síbò mí. Àwọn Yorùbá níbi tá ń lò jìnnà. Ibi à ń yà sí ń ló pọ̀. Yóò wá dáa tá a bá lè fi ibi tá ń yà sí tó pọ̀ ńlẹ̀. Ká máa lọ síbi tá ń lọ tí ó jìnnà ká lè bá tètè débẹ̀. Ẹni ó bá wo tọ́pìkì program mi fún tọ̀sán yìí, etí ń bẹ́ẹ̀ ní wípé ó ti wá dìjà báyìí, ó ti dìjà. Ó ti dìjà báyìí. Sẹ́mọ̀ yí pé tẹ́lẹ̀ láti bí ọdún méjì sóní, láti bí ọdún méjì sí òní tá wà ń bẹ̀, èmi Abdulhakeem Al-Manfaluti àkíyèsí ní pépè sí ìfúnilára, ìṣètọ́ka ẹni, ìtọ́nisọ́nà. Àmọ́ báyìí ó ti dìjà. Kẹ́ n tó máa lọ, mo fẹ́ kẹ́ wo díẹ̀ nínú fídíò tí mo fẹ́ sọ yìí, nítorí wípé tẹ́mi ó bá jà ó ní tí ì máa jà lélẹ́rí. Èmi rò yí pé gbogbo àkíyèsí tí ń pè látijọ́ yìí hùn, mo rò yí pé ẹ gbọ́ ni, mo rò wí pé ẹ wá solution lérí ẹ̀ ni. Ìmọ̀ wí pé oró tí ń bẹ nínú yín láti lẹ̀ wá, oró náà kò kó inú yín dòní, kò sì fi yín lẹ̀. Ẹ wo díẹ̀ nínú fídíò yìí kẹ́ tó máa lọ. Bismillah. Ṣùgbọ́n tó sọ̀rọ̀ yẹn àbí kí n júwe ẹ̀ fún ẹ, má sọ pé ò mọ̀ o. Àbúrò Yẹ́sẹ̀ Àlùnáká ni ọmọ yẹn o. Àkọ́kọ́ ẹ kọ́ wo tọ́pìkì tó wà ní fídíò. Olùsọ̀rọ̀ yẹn. Al-Manfaluti. Ó dárúkọ bàbá wa àgbà àṣẹ́kìsọ̀lá. So fẹ́ ní àtibọ̀tán dáadáa ṣá. Al-Manfaluti. So fẹ́ ní àtibọ̀tán dáadáa ṣá. Tọ́pìkì fídíò nù. Ṣó ní látùbọ̀tán dáadáa pẹ̀lú rọ́. Ṣẹ́gbọ́n bá. Sí tó ń ṣiṣá. Tó fi kò fẹ́ gba Mẹ́kà. Tó bá ṣó dáa kó dé látàájì kó wá sórí ibù. Èmi ní bá wí wọn o. Kí wọn náà dé láti Mẹ́kà kó gba bẹ̀dẹ̀ wọn. Ó nítorí pé mo fẹ́ gba Mẹ́kà. Ọlọ́run ṣe ájì nírọ̀rùn fún ẹ. Ìwọ kọ́ ṣàdúrà. Èmi ti jó yé gbogbo yín. Mo ní ájì ọdún tá a wà ń bẹ̀ yìí. Wọ́n ti ájì ọdún tó lọ, wọ́n ti dé ìlàjì ọdún yìí ti wà lọ́wọ́ mi. Tẹ́ bá fẹ́ kú ẹ kú. Àbò fẹ́ sọ pé òrìlè. Ṣé o ti pé ọmọ yìí, o ti dá lẹ́kùn? Wá fún mi ní fídíò kan àtèmi àtàfà Abdullahi bin Salman àti àfà wa Gafara Aminullah. Mélòó ní àtèmi àtàfà wa àgbà àfà Sákì gbogbo wa yẹn. Mélòó ló rí tó
sọ orú ọ̀rọ̀ báyìí sí bàbá yín rí. wọ́n láwọn sọ̀rọ̀ tó burú sí Maulana Mudirul Markaz. Salmanu tí ń sọ yìí ó bú Sheikh Adam ó bú Mudirul Markaz ó là kọ́kọ́ fídíò ó là kọ́kọ́ sí fídíò tí mo kọ́ ṣe fún Salmanu. Yes ṣé wọn ò wí bẹ́ẹ̀ ni. sáfà yín ò wí bẹ́ẹ̀ ni sáfà yín ò sọ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó wà musajal ìta ń bá yín bò látijọ́ ìta ni ẹ mọ́jọ́ tú sáyé àfáà yín tẹ́lẹ̀ ń dìfẹ́ǹdì yìí sí ò wí bẹ́ẹ̀ ni ipe ìyá Sheikh Adam ojú rẹ̀ ló ń lò fún Sheikh Adam tó fi máa kéwú sí ò wí bẹ́ẹ̀ ni sáfà yín ò wí ni. And again ó tún sọ àwọn igi kan tí ń bẹnu Markaz ó ní kí wọ́n lọ lè gé tí wọ́n bá gé Markaz ó tù ú sí ò wí bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ tábùrú ẹ̀ sọ yìí ṣògbọ́rú ẹ̀ lẹ́nu mi rí sí bàbá Mudiru yìí. ọ̀sẹ̀sẹ̀ ń bú Mudiru ni. ṣògbọ́rú ẹ̀ lẹ́nu àfa Abdullah Salman sí Mudiru yìí. wèrè ní bọ̀bọ̀ yìí fa. Abdul Gafar sí Mudiru yìí ṣògbọ́rú. ẹ wo àwọn olódò tí ń kàjọ Gafari tó parí ilé kéwọ́ èrò ọmọ ilé kéwọ́ èrò ọmọ Markaz èrò ọmọ ní Gafari tá à ń sọ yìí ti ń ló ti parí ọmọ tí nǹkan kan ò yẹnu kéwú Kọ̀dìríyà ní ṣe àtẹnujẹ ló bá a dọ́dọ̀ àfáà yín tó fi tó di tìjà ní Yògìdì lẹ́yìn eléri bútẹ̀ ní ayé kankan yìí ẹ̀yìn eléri bútẹ̀ ní ayé tó ṣe ṣàpèjúwe wà àwọn tẹ̀ ń kára yín ọkà ìwọ ọmọkéwú olódo ní ọkà Salimanu olódo ní kò mọkéwú ọkà Gafari olódo ní kò mọkéwú ọkà Saki olódo ní kò mọkéwú. ọmọ àlè tó fi làbú mi ó ní Làmídà gẹ́gẹ́ bí gbẹrẹ mọ́gùn ẹ̀gbọ́n Mudiru ní wí wọn o tí mufti náà bá wá jáde ká mufti náà jẹ. Mudiru ní bá wí wọn ó lóun nìkan ti tó àti kọjú sí Mudiru tẹ́jẹ̀ Mudiru ó rù wá sókè májè ń tọ́ ó ti dogun ó ti dìjà. mo sì ti já bàbá yín yẹn. ó mo fẹ́ kẹ́ ẹ gbọ́ àárín yìí dáadáa àárín yìí ẹ gbọ́ dáadáa ẹ tún gbọ́ ẹ tún àárín. ronú débẹ̀ yẹn àbúrò pé mufti náà ò lè sí ọ̀rọ̀ lẹ́nu. ẹ gbọ́ o. àbúrò báwa àtàjọ ọmọ kékeré náà lè sí lẹ́nu. ẹ̀jẹ̀ wọn wá sókè ní ìsìn. ẹ̀jẹ̀ Mudiru ló ní òòlù. tí mufti náà bá wá jáde ká mufti náà jẹ́ violence man. ẹ máa gbọ́ o. táwọn náà fẹ́ dá wàhálà lẹ̀ táwọn náà jó ní wàhálà táwọn náà jẹ́ kí ìgbókè ìgbà. tí ṣètò ń fẹ́ yá wọn náà lò ó sì ti yá bàbá yín. bí ṣètánì ṣe ti yá bàbá tiwa lò. tó ṣe pé bàbá tí yín gẹ́gẹ́ ni ṣètánì tí wọ́n sọ. àṣẹ̀tọ́nù nafsuhu uwa abúkùn bàbá tí yí gangan tí ẹ bá fẹ́ ṣe tàrífù ṣaitan ẹ̀yin wèrè tẹ́ dá nǹkan kan mà yìí ẹ̀yin tí nǹkan kan ò yé yìí tẹ́ ẹ bá fẹ́ ṣe tàrífù ṣaitan èyí tí wọ́n ń pè lésù gẹ́gẹ́gẹ́gẹ́ èsù gẹ́gẹ́gẹ́gẹ́ bàbá yín yìí lésù òdodo àwọn mo sọ fún un ìtàǹbà yín bò tí ara yóò wá balẹ̀ tẹ́ fẹ́ kó tú sáyé jẹ́ ń sọ kẹ́lẹ́ kan fún ọ jẹ́ ń tú díẹ̀ fún ọ nínú àkíyèsí tí n ti ń pè láti bí ọdún méjì fún bàbá yín yìí tí wọ́n bá tẹ̀lé ni ọ̀rọ̀ wọn ò bá ti rí báyìí etí gbogbo yín sọ ni pé ẹ sáà fẹ́ já wọn wálẹ̀ ẹ fẹ́ tí ọlá wọn ṣubú wallahi ẹnìkankan ò já wọn wálẹ̀ tí wọ́n fi ọwọ́ ara wọn ṣe láyé ni ló fẹ́ tì wọ́n ṣubú tí wọ́n bá dẹ́kun ẹ̀ wallahi wọn ò ní ṣẹ́kù odò lẹ́gbọ̀n èyí tí mo ti pè wọ́n sí látẹ̀yìn nínú àkíyèsí tí wọ́n bá lọ lè tẹ̀lé gbogbo tí wọ́n rí tí ń dùn mọ́ wọn ó gbàgbé òdodo lẹ́gbọ́n ẹrù pọ́lọ̀ ń gọ̀ ni fa'innahu mina sunani ilahiyya anna dhulima ma'ama tola amaduhu wasiwaddati layalihi wa tolati adhiruhu
واشتد فساده وانتشر في ربوع الأرض فإن الله لا بد أن يأخذ صالما ولو بعد حين. nínú sunna ìlàhíyà ni adúlímù àbòsítẹ́ríhùn mahama tọ́lá amaduhu bó ti wù kí òréré àbòsí gùn tó wàsíwádàtí láyà àlìyí bó ti wù kí ọjọ́ ayé àbòsí kó dúdú kẹlẹlẹ tó wàtọ́ láti àdẹ̀rọ̀hùn bó ti wù kí polo apá àbòsí kó gùn tó wàṣádà fàsádù bó ti wù kí aburú àbòsí bó ti wù kó le kókó tó wàntàṣàrà fi rubun il ardi bó ti wù kí àbòsí kó fọ́nkẹ́ eré rẹ̀ lẹ̀ tó fa inna Allaha ọlọ́run tẹ́rí làbúdà an yakhudha dhalima ọlọ́run ó mú alábòsí walau ba'da hin. ó pẹ́ lójú ni anna Muhammad sallallahu alayhi wa sallam anabi ni inna Allaha la yumli lidh-dhalimi hatta idha akhasahu lam yuflitihu. alábòsí bó ti wù kó pẹ́ tẹ́ ọwọ́ ọlọ́run tẹ̀ ọwọ́ ọlọ́run tẹ̀. Allah subhanahu wa ta'ala yumahil wala yuhmil. Tamuhil lọ́lọ́run máa ṣe, tamuhil ìlọ́lọ́run máa ṣe. Ọlọ́run ṣe ihmal. Kí ni tamuhil? Ká lọ ní lára láti sẹ̀san fún ni. Ìtọ́lọ́run máa ṣe nu. Ọlọ́run ṣe ihmal o. Kéèsè tí ò wá ní kó ẹ̀san ẹ̀dálé lọ́wọ́ in tó gbáyé rẹ̀ sí. Àwọn wo náà ń bá yín sọ̀rọ̀? Bàbá yín dá ní ìtàn wọn ò dá. Ana aqulu hadha al-yawm sarahatan laysat lahu siratun hamida siratun mahmuda siratun hasana siratun jamila laysat lahu. Èwo nínú àgbàlagbà nínú ìlú tá wà ńbẹ̀ tí bàbá yóò fi ẹnu bá ayé rẹ̀ jẹ́ ìtàn arọ wọn sì máa pa àwa ti mọ̀ tipẹ́tipẹ́ mo fi Al-Qur'anil Azim mo fi búra tipẹ́tipẹ́ lèmi ti mọ̀ wọ́n máa hun ìtàn tá máa fi bá ayé wọn jẹ́ ni. Wallahi tallahi gbogbo àwọn tá bá ayé wọn jẹ́ wọ́n hun ìtàn ni. Èyí tí wọ́n sọ lérí àfáàbú èrù búbàdàn wọ́n hùn tàn ní ìtànrọ́ wọ́n ní Sheikh Adamu ti ma bí ó sì padà rí lẹ́yìn òun in ló fà á níjọ́ tí Sheikh Adamu kó gbọ́ àwọn amákẹ́ òjò tí ń bà wọ́n lọ́wọ́ nígbà tó dérí àfáàbú búbàdàn Sheikh Adamu káwọ́rọ̀ ní sí Adamu bá lọ́wọ́ jọ náà wọ́n sì hùn ni mọ̀kútárá hùn ni gbogbo ìgbà tá ń sọ yìí ayé fàánlétè ń tutọ́ làfáàyí ń lò fún àwọn gidi gankú tí máa kókí tá ń tó bẹ̀ kó sọ̀rọ̀ ṣe báwọn ẹ̀mí ẹ̀yìn rẹ̀ ti lu ìkan nínú àwọn àfáà tó kọ́ńké wúrí ìtàrí òpamọ́ ìwé ìlérí burúkú tó ń gbìjà fáyín lè béèrè yí pé kí ni wọ́n fà náà wọ́n sí a ń bá yín bo nǹkan múra kankan ìwọ ń sọ fẹ́mi yí pé tẹ́yìn bá kọ́ ọ́bọ̀ yóò yíwọ fún ta ni ó yíwọ fún ń sọ fún yín wípé àkíyèsí ilẹ̀ mi ń pe bàbá yín sí kí wọ́n kíyè sára ìwọ ń sọ fẹ́ mi pé alábòsí lè mi ṣé ẹ̀wù tí bàbá yín ò dá kí n wọ́ fún ni wallahi bàbá yín ò dá mo fàlùkùránì mo fi sẹ́rí mo fi Ọlọ́run mo fi búra kò dá ní kọ̀kọ̀ kò dá gbangba èyí tó fi bá yí àgbàdé jẹ́ mo wà ń bẹ̀ ní àwọn nǹkan tó jí ń sọ fún ọ yìí
ohun tàn náà ni irọ́ sì ni nígbà tí èèyàn wà lóde kọ́lọ̀ kó fọ̀run kẹ́ bàbá náà bẹ́ẹ̀ ìwọ́n ń kí àwọn àgbàlagbà akíṣẹ́ òkíní ó wá dérí bàbá yìí ó ní akí mùkádàmù wa Abubakar ó ní ó lẹ́yìn èèyàn ẹ má jẹ́ ó yà yín lẹ́nu pa pé wọ́n mùkádàmù ohun èdí ṣéhù ni toríjọ́ tí wọ́n wé láwà ní ṣèkú hà fún wọn àwọn mẹ́ta ló yẹ kán wé ládírá èèyàn méjì ló wá nú àwọn mẹ́ta tó yẹ kán wé ẹnìkan ò wá ẹni ò jẹ́ kán wé ńjọ́ náà torí náà wọ́n ètí ìwé dìsìn ẹ wòrọ́ òhun ìtàn irọ́ ó fi báyé bàbá ń bàbá jẹ tálẹ́nì kó tán à ń sọ nǹkan fún yín mo ń sọ fún ọ wípé èmi ò tí jà àkíyèsí tí ń pe bàbá yín sí ni kó tẹ̀lé kí sí àkíyèsí tí ń pè sí nǹkan méjì ní pè sí àkíyèsí nǹkan àkọ́kọ́ mo ní kó lọ lè mọ̀ wípé èyí tí ń ṣẹlẹ̀ sí lọ́wọ́ yìí kó lọ lè mọ̀ pẹ́ san ni kó lè mọ̀ pẹ́ san ni tó bá wá mọ̀ pẹ́ san ni kò wá sí ní tó gbọdọ̀ máa ṣe kó máa ṣe stigifar nǹkan àkọ́kọ́ nù ìkẹ́lẹ̀ kejì ó ní pé àsìkò yìí kó gbọ́ kó ṣe bí ìgbà tó ń wò gbọ́ kó rí kó ṣe bí ìgbà tó ń wò rí àkíyèsí tí ń pè sínú tó bá mú àkíyèsí náà lò ní kò bá wúlò fún púpọ̀ tàkàfífò bá ní tó fẹ́ ṣẹlẹ̀ sí má jẹ́ ntọ́ kò lè bọ́m̀bẹ̀ o òdodo ọ̀rọ̀ lọ́gbọ̀n gbogbo létà bá fi tọ́mọ èrì ní máa wò Nuru Faidọ̀ mbẹ́mbẹ́ ṣéun Nuru Faidọ̀ ó bá yẹ bàbá yìí náà jẹ́ ó pè wọn láfọ́jú ó ní bẹ́yẹn bá sì fọ́jú láyé tó bá díjọ́ gbé kí a máa fọ́jú náà ní ó jẹ́ láwọn bàbá tí wọ́n fáyé wọn sin kankan tó tayọ tọ́lọ́run tá fi ń ṣe wọn fáyé wọn sin nǹkan mí tó tayọ tọ́lọ́run afáyín ò ní tàn rí kí ló dé alára afáyín wallahi sọmọbẹ̀lá afáyín ò dánú lé bèlèntà síta ọ̀pọ̀lọpọ̀ àwọn tó nínú ilé wọn bí wọn rẹ̀ kán sọ̀rọ̀ jáde ní tí fídíò kò sáyè fún mi ní ìbá play fídíò yìí délẹ̀ torí ẹlẹ́rìí burúkú ọmọ yìí torí yóò ṣòfò Dáúdàdú ó ṣòfò Dáúdàdú ó sì òfò kò sọgbọ́n tó fẹ́ dá ó padà bá ọ̀rọ̀ débì kan Maulana Sheikh Muhammadu Basir bóni Adam Abdullahi Ilori ó pe Sheikh Basiru ó pe ndídìrín ó pe ní amukun mẹ́kọ ó ní wọ́n pè sí ìtafíòsì wọ́n sọ̀rọ̀ bí dẹ̀dẹ̀rìn wọ́n bí pé kí ló tẹ́yìn òṣìṣẹ́ mẹ́ka wá ní kí làwọn tó fẹ́ máa ṣiṣẹ́ mẹ́ka sì sí nígbà tẹ́nìkan tí ó ní ẹwọ́ dẹ̀dẹ̀rìn La ilaha illallah ibi tó ti mọ̀ pé lérí ibú bàbá yín ibi tó ti mọ̀ kọ́ serú fídíò yìí kódà gẹ́gẹ́ bí rọ́tọ̀ ọmọ apapí ò ní nọ́mbà rẹ lọ lẹ́yìn tó pẹ́ tó ti dá mítìnì ilẹ̀ ti ní kankos lẹ́yìn tẹ́ẹ̀jọ́ ń tẹ̀lé ẹ̀yin aṣíkìyàwó tẹ́ ń tẹ̀lé ṣẹ̀kíyù ẹ̀ ń sọ fún yín pé ètí ìjà ẹ rò pé rọ́ ní pa ni adú ọmọ mẹ́ni tán pè ní máa ń fàlú tí ni tó bá mọ̀ mí ọ̀ ní díà mi ana la akhafu sharrakum òdodo lọ́gbọ́n la akhafukum wala akhafu sharrakum ìrùpọ̀ mẹ́ni tán pè ní máa ń fàlú tí kọ́mọ̀ wà bọ́ sọ̀rọ̀ rí láyé pẹ̀lú fídíò tó ṣe tó bú ọmọ Sheikh Adamu yìí ó yẹ kó dìsónù ẹ̀ àmọ́ bidhalika ta'lam anna ash-shakiyya huwa alladhi kana lakum ra'isan
gbogbo eléyìí láyà ni kò kàn ó bú bàbá má fowó ra dé ó bá yé wọn jẹ́ ó bú àfá ńlá bàbá wòlíì tátún fọlọ́pàá mú wọn gbogbo tí ń sọ fún ọ yìí kìí ṣe tàntàn pa fún mi gbogbo tí ń sọ fún ọ yìí kìí ṣe tàntàn pa fún mi àwa ń wí ìwọ wá ń sọ yìí pé ká mú evidence àdó wa a kò ní dáa fún ọ ní ṣe ríire pẹ̀lú tó ń wí ká mú evidence àdó wa ọ̀rọ̀ àdó pamọ́ mo fi Ọlọ́run mo fi búra àfáàyín lo àdó wallahi àfáàyín lo àdó ọwọ́ ń pariwo àfáà pàtírà sáfà pàtírà nìkan ló wà mẹ́ngbà tó lè béèrè àdó padà ní sáfà pàtírà nìkan ló wà mẹ́ ní a ní la ilaha illallah ọ sì fẹ́ fi ẹ̀sìn àfáàyín àsáyé níwèé lérí burúkú ọmọ yìí tó wáyé pàfáàyín náà dáa ni ó yẹ kó ti kì ọ́ ń lọ látijọ́ yìí pé máa ń fàlú tí máa ń pa kéèsì mi ọwá fi jojoojúmọ́ jáde sí ọwá fi jojoojúmọ́ bóde káwa máa mú evidence àdó wá sáfàáyín jiyàn àdó ni láti 2022 títí dòní sí àfáàyín fi ẹnu kan ọ̀rọ̀ àdó mo fi sí lápò ìfi sí lápò sójáde lẹ́nu àfáàyín dòní ìgbò sì já sí pé òpè ní ọ ní ọpọlọ tí máa ro nǹkan papọ̀ àsùkútù fi wájú ìlẹ̀kàlẹ́ àrídọ̀ lébèrè lọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n in tó bá yẹ kéèyàn sọ sí in tó yẹ kéèyàn sọ̀rọ̀ ń bẹ bọ́ ọbẹ̀ ìtìrí ń tọ̀hún tó dákẹ́ kọ́ ti mọ̀ pé bí nǹkan òun ti rínú bí nǹkan òun ti rínú ọwá sọ pé kíní kan sẹ́yìn ó ní evidence àdó lápọ̀ ẹ ní evidence àdó lọ́dọ̀ ẹ ní ti mú jáde gẹ́gẹ́ bí ẹ̀yin tí mo mọ̀ ṣé àwa lámú evidence jáde ni àbí ẹni tí wọ́n ló fàdó síyàn lápò ní ó jáde ní ó wá búra ní ó ṣe pé òun ò fàdó síyàn lápò tí ọpọlọ tiẹ̀ tó bá yóòrò ọ̀rọ̀ pé ọpọlọ gbogbo ayé yóòrò Mọ̀lánà Mùdírù Mẹ́kà sí sọ̀rọ̀ àdó àwọn bọ́sẹ̀lì tẹ̀fsírì wọ́n ń búra wọ́n fi Kùránì wọ́n fi ń ṣe pé ipa wọn ò mọ̀ sí tó ṣe Mùdírù ṣe tẹ́bi wọn nù torí lẹ́rí ibú ni ọ́ ṣé tí wọ́n béèrè lọ́wọ́ wọn nù ṣé ń tẹ́bi wọn nù ṣé ń tẹ́nikẹ́ wínú àti pé gan ìwọ tọ́ ní ká máa mú evidence àdó wá níjọ́ tí àwọn ń tú àṣírí Sheikh Muyideen Ajadi Bello nǹkan mẹ́rin ni wọ́n kà fún bàbá náà nǹkan mẹ́rin náà kà fún bàbá náà ṣé wọ́n mú evidence wá lérí tí wọ́n ń kà fẹ́ ní ẹlẹ́ni ẹni tọ̀hún kò sọ̀rọ̀ tó fi lè bọ́lọ̀ kò fèsì tó fi lè bọ́lọ̀ ó fi ilẹ̀ fọ́lọ̀ ni ọwálẹ́sùn oníké ṣẹbọ́rọ̀ àdólà wá ń sọ àtìkódẹ̀ yìí tí ń jẹ́ nǹkan méjì nǹkan mẹ́rin lòun kà sí bàbá yìí lọ́rùn àkọ́kọ́ nínú tó kà ó ní sẹ́rẹ́ sí bàbá yìí máa mí kó tó jáde nílé ńkọ́ kó jáde kó sọ̀rọ̀ sẹ́rẹ́ náà bó ló ti rí sẹ́rẹ́ àwa sọ̀rọ̀ àdó sọ pé bàdó tí mọ̀ ní sẹ́rẹ́ òun tóbi ni ẹ̀gbọ́n sẹ́rẹ́ tó jẹ́ bàdó ení nínú tó kà fún bàbá yìí ó ní àgbo tí bàbá yìí máa lọ lè wẹ̀ níbìkan bóyá tàbí nǹkan
kó jáde kó sọ fáyé ó ní kí ni máa lọ lè sọ kí ni lè máa ṣe lóṣogbo kó sọ fáyé kí ni máa ẹlẹ́kẹrin kí ni máa lè ṣe ní Ìrẹ́mà àbí kí ni kó kọlù ó ní kó jáde kó sọ fáyé so evidence tó mú wá fún mẹ́rẹ̀ẹ̀rin tó ká fájà níbẹ̀ lóyìí so evidence àwa wá lẹ́lẹ́rìí Fáládòdé torí àwọn èèyàn tí ń bẹ́ẹ̀ kìí sì ṣe èèyàn kan afápatírà ilẹ̀ ń dákọ̀ sáfàpatírà nìkan ló wà ń bẹ́ẹ̀ mo béèrè ni afápatírà nìkan sáwọn ni wọ́n wà ń bẹ́ẹ̀ nígbà tó lọ lè béèrè àdó padà afápatírà nìkan kọ́ lákín kọ́dé àmàkùnmù zolimu àbòsí ti fọ́ ojú yín àbòsí ó ti fọ́ yín lójú kèésì ṣe torí nǹkankan torí tẹ́kì bọ̀nù Gàfárì tóhun tí ẹ̀yìn tí ẹ mẹ́sẹ̀ rí ó dágò ẹjẹ́ bí Gàfárì àwọn èèyàn Gàfárì tẹ́yìn rẹ̀ mẹ́sẹ̀ rí àgákẹ́ àwọn tí mò ń tẹ́ kójọ náà ní tó wá ń kà wọ́n òun àti Sheikh Abdul Gafar Gàfárì yóò kó parí ilé kéwù fa mo ànílé kéwù èrò ọmọ ẹni tí mo mọ̀ ẹni tó bá mọ bí tán pèlè èrò ọmọ lẹ́yìn gáàrí ọjọ́ fa ilé kéwù tí Gàfárì lọ́nà kéwù sì yé Kọ̀dìríyà wọ́n sì ń ṣe tí ń tẹ̀ láfa àwọn kí mo mà fá àwọn mùkádàmù la máa ń pè wọ́n mo mà fá àwọn tọ́lá àjọ máa ń ṣe prógámù bí àdáni láfa wọn àwọn Gàfárì ni wọ́n ń ká láwọn tíìmù ẹ̀rí páyé àwọn eléyìí ti bàjẹ́ ẹ̀rí páyé wọ́n ti bàjẹ́ àwọn Salimanu ní ń ká ẹ wò Gàfárì ni o Bismillahirrahmanirrahim ẹ wò ẹnu rẹ̀ ní ẹ máa wo ẹ wò láàrin ìṣẹ́jú bíi 5 sí 10 rárá àwọn aláìní làákàyè kan wọ́n làwọn ń gbìjà àáfàá wa àgbà tó wá jásí pé ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ nítorí pé wọ́n fẹ́ káwọn ọmọ wọn ká máa mú àwọn èèyàn sí lẹ́rú ni ṣẹgbọ́ bá wọn báwọn náà ò fẹ́ kí àwọn cast ẹgbọ́ bá wọ́n fi dídí cast reality là ń sọ fún yín ṣé Ádámọ̀ gbìyànjú bàbá wa ṣe Ádámọ̀ gbìyànjú gan wọ́n kọ́ gbogbo àwọn ọmọ ọlọ́mọ wọ́n sọ gbogbo àwọn ọmọ ọlọ́mọ dèèyàn bàbá ló wá mọ sùúrù tí wọ́n ní fẹ́ rí wọn kójọ bàbá ní sùúrù mo fẹ́ kẹ́ ẹ máa gbọ́ ìbéèrè tó fẹ́ béèrè o ìbéèrè tó máa fẹ́ béèrè mo fẹ́ kẹ́ ẹ gbọ́. ẹni tí wọ́n bẹ́ẹ̀ lónìí tóró lé àyè ń lónìí èyí ò mú dirú. torí nígbà míì ẹni tó bá jogún nǹkan kì í mọ yìí ó ti jọ òun ó rí nírí ọ̀fẹ́ ni tó rántí kójọ kóhun tó dé kèésù ló kójọ ní tí yẹn bá kójọ fúnra rẹ̀ èèyàn ní máa sáré kó bàjẹ́ èèyàn ní máa sáré kó tú torí wọ́n lọ fẹ́ kójọ ó tó fẹ́ kó lè kéwù jọ ó ní jẹ́ kí lè kéwù rẹ̀ tú gbogbo sùúrù ló fi bá wọn lò kọ́lọ́n sáfi kó gbogbo wọn jọ sùúrù náà ní sí Ádámọ̀ wá lò láti kó everybody jọ wọ́n á fẹ́ bí ẹ̀yin olólùfẹ́ mi ní béèrè kan. ẹ máa gbọ́ béèrè o ẹ máa gbọ́ béèrè o. ẹ bá mẹ́nìkan wá nínú ọmọ kéwù Sheikh Adam tí Sheikh Ádámọ̀ ń bẹ láyé tí Sheikh Ádámọ̀ sì fìtínà tó báyìí. tó ṣe gbọ́ béèrè tó béèrè. ẹ mú jáde. ṣe gbọ́ béèrè tó béèrè ó ní ẹ bá òun mú ẹnìkan jáde nínú ọmọ kéwù Sheikh Adam tí Sheikh Adam sì fìtínà rẹ̀ tó báyìí ìbéèrè tó béèrè ẹ dákẹ́ bá ń tẹ love and like ẹ bá ń tẹ love and like kí ni ẹ ti ń ṣe bákan bákan ẹ bá ń tẹ love and like ẹ sì máa bá ń share program yìí ẹ máa bá ń share rẹ̀ ẹ dákun torí tọlọ́run ó ní ìbéèrè tóun fẹ́ béèrè ní pé ẹ bá òun dákun ẹnìkan nínú gbogbo ọmọ kí o Sheikh Adam tí Sheikh Adam wá fìtínà rẹ̀ tó báyìí ẹ wá bèmí náà bí ẹ bá ń bi Gàfárù
ẹ bá ń bi Adu ẹ bá ń bi Salimanu àtàwọn yòókù wọn ẹ wá bá ń bi bàbá wọn tí wọ́n láwọn ń gbìjà ipe kí wọ́n dákọ̀ ọmọ kéwù kan nínú ọmọ kéwù Sheikh Adam tó wúrú wà tóun wù sí Sheikh Adam jẹ́ gbé láti bẹ̀rù irú wà tí bàbá wọn yìí wù sí Sheikh Adam títún wọ́n wù sí bàbá Mudiru Markasi ẹni kò sọ ọmọ kéwù kan tó wúrú wà yìí kó fún mi lọ ọmọ kéwù kan kó sọ ọmọ kéwù tó fi ẹnu rẹ̀ tó fi ṣá Sheikh Adam tó ní Sheikh Adam tó ní ojú ìyá rẹ̀ ni wọ́n fi ṣe ilẹ̀ àmù fún ẹ bá ń sọ ọmọ kéwù àkọ́kọ́ tó wí ẹ sọ ọmọ kéwù ẹlẹ́ẹ̀kejì ẹ rí pé òun náà ní àkọ́kọ́ òun ní kejì òun ní kẹta ẹnìkan ò sí nọ́mbà 2 rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní igi kan bẹ nínú ọgbà Markaz ẹ lọ lè gé igi náà ẹ rí pé tẹ́ ẹ bá gé Markaz ó tú ẹ̀yin tẹ́ ẹ bá ní ọgbọ́n lérí tẹ́ ẹ ní làákàyè dáadáa ẹ farabalẹ̀ jókòó kẹrù ọ̀rọ̀ kí ni nǹkan tí ń tra àti sọ níbẹ̀ ẹ sọ tí ń tra àti sọ fún Markaz fún Sheikh Adam ẹ sọ tí ń tra àti pé Sheikh Adam ẹ wá sọ ọmọ kéwù kan tó wíru rẹ̀ tó ṣerú rẹ̀ fún Sheikh Adam nínú gbogbo ọmọ kéwù Sheikh Adam ìbéèrè òun náà ni ó máa jẹ́ èsì fún eléri ibú ẹlẹ́nu mẹ̀fún tí gbogbo eyín rẹ̀ mẹ́sẹ̀rì yìí gàfárì yìí òun náà ni ó máa jẹ́ èsì fún yóò sì tún máa jẹ́ béèrè fún nínú gbogbo ọmọ kéwù Sheikh Adam nínú gbogbo ọmọ kéwù Sheikh Adam ẹ sọ ọmọ kéwù Sheikh Adam tọkọ bú Mudiru Markasi bí bàbá wọn ṣe bú abẹ́rẹ́ kó àgbàgbé o kódà ó bá ọ̀rọ̀ Mudiru débi wípé ń sọ fún ọ wípé ó kọ́ lọ́nbẹ tán máa fi yí kádàrá padà wallahi mo fọlọ́ mo fi búra ó sọ̀rọ̀ àtẹ fún Mudiru ó fẹ́ yí kádàrá Mudiru padà sáìdá kádàrá ẹni tó ṣe pé bàbá rẹ̀ níjà àfà rẹ̀ bó tiẹ̀ lóhùn ògbé ń tọ̀hún láàfà bó lóhùn ògbé ń tọ̀hún láàfà ń sọ fún ọ wípé nankali ń bẹ tí wọ́n fi yí kádàrá yàn padà wallahi tallahi summa billahi ilazi la ilaha illa huwa tí ò bá wí bẹ́ẹ̀ èmi nu Ọlọ́run gbogbo yẹn máa wá sọ pé ó ní sùúrù kìí sọ̀rọ̀ èyí tí èrè aláburú tó tó láyé èyí tí èrè aláburú náà tó tó láyé ẹni tó dì náà ìjà àfáà Mudiru pé Mudiru yẹ sàfáà maza yatlub maza yuridu an yakuna kí ló fẹ́ dà kò wá sí tó bá yẹ ẹ̀jẹ̀ tó kó bá o tó tayọ wípé mo fẹ́ di number 1 mo fẹ́ di number 1 Ọlọ́run ní sọ̀yàn di number 1 kódà bẹ́yàn bá jẹ́ number 1 kó má dundun number 1 ó ti rí pé kò sí ẹnì kankan níwájú mọ́ tó tayọ Mudiru Markaz tó bá ilé tí kó wájú báyìí òun ti bọ́ síwájú Mudiru Markaz tí wọ́n wò níwájú Mudiru dundun number 1 kò tán Mudiru dondo number 1 ẹ bá ń sọ ọmọ kéwù kan nínú gbogbo ọmọ kéwù Sheikh Adam tó sọ yí pé tóun bá kọjú ìjà sí Mudiru filẹ̀ kí ló fẹ́ kí Mudiru fil kó sọ tó fẹ́ kí Mudiru fil yàtọ̀ sí tí Mudiru fil lọ́wọ́ yìí kí Ọlọ́run kó wọlá Nábì kọ́lọ̀n kó wọlá àjọkà rẹ̀ kó wọlá àánú rẹ̀
kó bá wa kó tó ṣàánú wa lérí rẹ̀ yẹn bá ti fẹ́ àti ń dúpẹ́ fọ́lọ́run dáadáa àti ń dúpẹ́ fọ́lọ́run dáadáa wèrè léèrè mo nídìí àdìwọ́n nù sọ́wọ́ ara rẹ̀ ń sẹ́ sí mi lè sí ó ní kéwúyẹ̀ wọ́n báyìí ìwọ́n tí nǹkan kan ò yí ọtọ́ ní kéwúyẹ̀ ọ́ ẹ sọ ìkan nínú ọmọ kí ó ṣe kàdà tó wí bẹ́ẹ̀ gbogbo eléyìí tí ń béèrè nínú béèrè yìí ń jẹ́ jàwábù fún ìbéèrè òpònú ọmọ Gàfárì wọ́n ní mùdírù filẹ̀ kí ló fẹ́ kí mùdírù filẹ̀ ok ìtẹ́sán àdéjì tẹ́ ń fẹ́ ẹni kí mùdírù kú albarikola na Muhammad lọ́dọ̀lọ́ albarikola al-Qur'an al-azim níwájú Ọlọ́run sẹ́yìn pé nǹkan kan bẹ tó fi yín lọ́kàn balẹ̀ ẹlẹ́mùgùn ẹ̀mí gígùn ẹ sì ti ṣe àmọ́ kò sí ẹyọ kan nínú yín tí mùdírù ṣáájú rẹ̀ ẹ fi mùdírù ayé ẹ fi mùdírù sáyé afáwọ̀ Ibn Qayyim ó ní ìsàkùntà fi ní màtí fàrí àá fàínà dùnú bá àtúnṣí ìlú ní am wà á ti ha bítọ́ àti rọ́bìlì ìbáàd farọ́bùlì ìbáàd ìsẹ̀rí òǹnìkan ẹ wo mo ṣe kó lè kí ó pẹ̀lú àwọn ọmọ rẹ̀ mo ní kí n sinmi kó tó di pé mo rí fídíò eléri burúkú ọmọ adùn kò yẹ kí n ṣe program èmi èsì fi nǹkan bóyàn ìní òjé ń sọ́dọ̀lá ló ti yé ó yẹ kí n sinmi ni mo ṣe parí pẹ̀lú àwọn ọmọ nínú lékè òní afáàní ìsákúntà fi ní màtí fàrẹ̀ áhà tó bá wà nínú dẹ̀ra kan kíyèsí mójútó kí ló fi mójútó àwọn èyí tí wọ́n ń ṣe káàkiri nǹkan fẹ́ fi mójútó tó dẹ̀ra rẹ̀ kó má bàjẹ́ èyí nǹkan fa inna dhunuba tusilu ni'am etí máa gba ìdẹ̀ra lọ́wọ́ ẹ̀dá tí gba oore lọ́wọ́ ẹ̀dá tí gba gíga lọ́wọ́ ẹ̀dá ẹ̀ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ yẹn pọ̀ ẹ̀ṣẹ̀ púpọ̀ kálukú ló lọ́nà tó gbà sẹ́lọ̀ ames tí yín wà obvious ẹ̀ṣẹ̀ púpọ̀ gbogbo tí wọ́n fi pèèyàn lẹ́ni Ọlọ́run ọ̀rọ̀ kiri ká yín púpọ̀ ọ̀rọ̀ kiri ká yín gan fa inna dhunuba tuzilu ni'am ẹ̀ṣẹ̀ tẹ́ríun ìmọ̀ iye ìdẹ̀ra kù lára yẹn ni yóò yọ ìdẹ̀ra nínú gbésí ayé ẹ̀dá gbogbo tí ń jẹ́ràn dìrín tọ̀hún wọn ní gbóòórùn dẹ̀ra sí mú ma wọn ní passive tí wọ́n ń pè ní dẹ̀ra ma wọn ní passive ọlá ma wọn ní passive títóbi ma wọn ní passive tí ń jẹ́ gíga ma gbogbo tí ń jẹ́ ìrìn tọ̀ ẹlẹ́ ló bá náà ìsákúntà fi ní ma ti fàrẹ̀ áhà ẹlẹ́ ló ní fàyín nà lè máa sí náà anta hurrum wa anta ala sawab fàyín nà lè máa sí yá ẹ ti understand bọ́ ẹlẹ́ ló tẹ́sí takafif ó lọ lọ́dọ̀ àwọn kéwú ẹ sì takafif fàyín nà lè máa sí ìtúsí lónìí am wà á ti ha bitọ́ àti rọ́bìlẹ̀ ìbáàd farọ́bùlẹ̀ ìbáàdì ìsẹ̀rí òǹnìkọ́m sọ́ọ̀sọ́ tí wọn kì í ní nílé yín
tọ́lọ̀ ní kí wọ́n lọ opportunity rẹ̀ sọ bitọ́ àti rabbil ibad in tọ́ wàá fi sọ tọ́ fi mójútó ó ní tẹ̀lé ọlọ́run rẹ̀ ó bẹ̀rù ọlọ́run lára gíga rẹ̀ ó bẹ̀rù ọlọ́run lára títóbi rẹ̀ ó bẹ̀rù ọlọ́run lára ọlá tó fún ọ ò ní fi ọlá rẹ̀ ò ní fi tẹ ìwò ẹlòmíì mọ́lẹ̀ ò ní fi pẹ́ ẹlòmíì lẹ́kún ò ní fi bá yé ẹlòmíì jẹ́ ẹ bá yé àwọn èèyàn jẹ́ gan ẹ bá yé àwọn èèyàn jẹ́ gan ọlá tọ́lọ̀ ní kò ní opportunity rẹ̀ nínú ilé yín o tó ṣe pé àwọn tí wọ́n ní lágbo ilé yín wọn ò rírú ẹ̀ rí tí wọ́n lọ opportunity ẹ̀ Fatiha sọ mójútó bitọ́ àti rabbil ibad ọ fi tẹ̀lọ́lọ́ ní ọ ní fi jáyé fàmílétè tutọ́ irú ayé tẹ́ jẹ́ gbà kan tó ṣe pé tẹ́ ẹ bá ń lọ òde àwọn gidi gan kú tẹ́ ẹ máa gbé dẹ́rì wọ́n ní anybody fire ta ń tó bẹ́ẹ̀ tí ó takò yín nígbà náà èèyàn ní lórú ọlá bẹ́ẹ̀ farabbul ibadi torí pé ọlọ́run tẹ́ rí sẹ̀rí ọ̀nẹ́kọ̀ iṣẹ́ ara máa ń bá fa wàhálà tó lágbára tó báyìí ẹ mú kan jáde. ẹ báyìí. bẹ́ẹ̀ bá jẹ́ ẹni rí tẹ́ bá jù. ẹ báyìí. farabbul ibadi sari'un niqam ọlọ́run tẹ́ rí un níjọ́ tí ìyá rẹ̀ bá dé tó fẹ́ fi jẹni lérí gbogbo tẹ́ẹ̀dá sí yóò dà gẹ́gẹ́ bí òjò tí ń rọ̀ láàrọ̀ tán rọ̀ tí ń pè ní òjò àwọ̀ ọ̀dá bí ó ti dà léńtọ̀ wọn lérí nu adú ìjà ti yá báyìí ìjà ti yá jáde tì mí ìjà ti yá báyìí hadha wasalaamu alaikum wa rahmatullahi wa barakatuh.